Salamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lénìí. Kò kí ń ṣe gbogbo nǹkan ọmọkùnrin le ló já sí pé èèyàn fẹ́ bóbìnrin sùn. Ẹ̀yin ìyá ẹ ní láti jẹ́ kí àwọn ọmọkùnrin yín mọ̀. Ẹ̀yin bàbá ẹ ní láti jẹ́ kí àwọn ọmọkùnrin yín mọ̀. Kò kí ń ṣe gbogbo okó mi le òun ni mo fẹ́ bóbìnrin sùn rárá. Ó fi ṣó pé ara èèyàn yá, ó fi show pé ara èèyàn wà òkè nìyẹn. Then kò kí ń ṣe pé 100% pé gbogbo nínà náà ni pé ara rẹ̀ wá yá. Kò kí ń ṣe gbogbo, kò kí ń ṣe tó bá ti di pé ara rẹ̀ nà ó ti ń kọjá 4 hours a ní kí ẹ lọ sí hospital. If not ó máa damage nǹkan ọmọkùnrin, ó máa damage nǹkan ọmọkùnrin. Ìwọ t'Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ torí pé nǹkan ọmọkùnrin ẹ ó máa ń sábà le, ẹ mọ̀ wá oògùn tẹ máa fi sọ pé ẹ fẹ́ kọ̀ọ̀pù ẹ̀. Kò sígbà tí mọ́kù ò ní kú. Nǹkan tó dé táwa fi wà ní àréfà lélẹ̀ tí àwọn ọjà fi ń tà wàràwàrà. Irú àwọn ọjà báyìí ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí tó yé yín, ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí tó yé yín lọ́jà báyìí tẹ̀yàn kan lélẹ́yìí o, gbogbo ẹ̀ ábà ni o, herbs ni. Nǹkan tó fà á tó fi ń tà wàràwàrà nìyẹn. Nítorí kò sígbà tí mọ́kù ò ní kú. Kò sígbà tí ó le tó bá wá dọjá alẹ́ pẹ̀lú age, pẹ̀lú sickness àti gbogbo àti environment, ó máa wá di pé ẹ̀mí ìrẹ̀wẹ̀sì bá kíní, ó bá ọkàn, ó dẹ̀ tún bá kíní yẹn. So àwọn nǹkan ẹ máa sọ pé ẹ̀ ń wá kẹ́ kọ̀ọ̀pù ẹ̀, ẹ mọ́ kọ̀ọ̀pù ẹ̀. Jẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá ń lo, tẹ́ ẹ ń lo irú àwọn tẹ́ ẹ rí pàrọ̀ yín ò dáadáa mọ́, tẹ́ ẹ ń lo irú àwọn oògùn wọ̀nyí, tẹ́ ẹ tún wá ń lo lime àbí ẹ̀ ń lo lemon drink, ẹni kẹ́ fẹ́ slim down, ẹ̀ ń ṣe ra yín ni kò ní ṣiṣẹ́. Baby come on. See for window. Sorry please. Sorry. So ẹ má sọ wípé tẹ́ bá lo orúkọ bẹ́ẹ̀ ẹ má lo lime ẹ sọ pé ẹ fi ń reduce tummy, ó ń paṣẹ́ ni, ó máa paru iṣẹ́ yẹn ni. So nǹkan tẹ́ máa ṣe, ẹ máa wá nǹkan tẹ́ máa fi flush tó yẹ pé ikùn yín máa lọlẹ̀, ó dẹ̀ máa reduce a lot of cholesterol nínú ara náà kì í jẹ́ kí irú kan bẹ́ẹ̀ yẹn ṣiṣẹ́. So nǹkan tí mo ń sọ nípa nǹkan ọmọkùnrin mi náà ó nà tó bá nà tó ń fún ẹ ní embarrassment, tó ń discomfort ẹ, kò need ẹ mọ̀ wo oògùn kankan láti cope ẹ̀ ju pé o need láti manage ẹ̀. Ẹ mọ̀ wọ́n tó máa tight yín, tó bá di pé ó bá nà ibi tí èèyàn bá wà, change position. Tó bá rí pé ó wà ń bí ẹ̀yẹn torí pé kíní yẹn ṣáà nà, nǹkan tí wàá ṣe, decide láti ṣe little exercise. Bóyá wàá kàn decide láti mọ jog. Tó bá dẹ̀ lè jog, tó bá lè ṣe kind of walking ṣó yẹ àbí kó mọ̀ ṣe bí jumping, wọ́n ló mọ̀ nǹkan tó ń ṣà ń ṣe yẹn fún. Nǹkan tí wàá ṣe, mọ̀ meditate nínú ọkàn rẹ, bóyá mùsùlùmí ni ẹ àbí christian ni ẹ, eléyìí that's advice mo ń fún yín o. Bóyá kó wá quranic verse kan kó bẹ̀rẹ̀ sí ní kà lọ́kàn ẹ, àbí kó wá bible verse kan tó bẹ̀rẹ̀ sí ní kà, ó ṣeé ṣe kí ọkàn rẹ kúrò ńbẹ̀, mú ọkàn rẹ kúrò ńbẹ̀, kó dẹ̀ mọ́ fi ọkàn rẹ rò kúrò ní that particular time. Tó bá rí pé kíní kan ló ń catch attention yẹn, tí kíní yẹn fi ń le, mú ọkàn rẹ ṣe kíní, mú ọkàn rẹ kúrò ńbẹ̀. Tó bá yẹ pé bá wà níbi tó jẹ́ pé o lè lọ wẹ̀, tó wà kàn lọ ní bóyá warm bath tó yẹ yín, o lè ṣe pẹ̀lú omi tó lọ́wọ́rọ́. Àwọn míì dẹ̀ sọ pé bí omi tó bá tutù tí wọ́n bá lò, bẹ́ẹ̀ tó bá lo omi tó tutù mọ́ dà sórí o, wàràrà bó sí láti bí ojú, kó ṣe kíní, kó wẹ̀, ọkàn rẹ ó lè ṣe kíní, ó lè kúrò ńbẹ̀. Ìwọ tó bá rí pé ara rẹ mọ́ sábà dìde, sábà mọ́ dúró ti àwọn obìnrin. Ìwọ tó bá rí pé ara rẹ sábà mọ́ dìde tó fẹ́ discomfort ní àwùjọ, mọ́ sábà mọ́ involve ara rẹ níbi tó bá ti ń sọ irú ọ̀rọ̀ ọkọ àti ìyàwó báyìí. Ṣó yẹ ẹni láti ṣe kíní, nǹkan tẹ́ máa fi manage nìyẹn. Mọ́ bá wọn lògùn because kò sígbà tí mọ́ kò ní kú, tí wọ́n máa fi wá di later age. Ṣó yẹ ó possible kó jẹ́ pé kò ní network bíi ti àtẹ̀yìnwá. Ṣó yẹ yín. So ẹ need láti recognize pé eléyìí bó ṣe ń lè yìí kò ṣe pé ó fẹ́ ń bá obìnrin sùn, kò ṣe gbogbo ẹ̀. Ìwọ tó bá wà pẹ̀lú ìyàwó rẹ̀ tí ìyàwó rẹ̀ fọwọ́, torí a ti sọ wípé ó ń le tá à ń sọ different types of erection òun ló wà. Erection pé wọ́n fọwọ́ kàn ó wà. Erection pé òun ronú kan ó wà. Erection pé orí nǹkan ó wà. Erection tó jẹ́ wípé tẹ́ bá ń sùn tí wọ́n pè ní nocturnal, ìyẹn náà wà.
so o ní láti identify èyí tó ń ṣe ẹ́. So tó bá ti ń cause any embarrassment kí ló fẹ́ ṣe, o ní láti ṣe kíni, láti manage ẹ mọ́ bá wọn mú kú mu, ẹ mọ́ bá wọn ṣe kíni, ẹ mọ́ bá wọn lo ìlòkulò. Tó bá ti mọ̀ pẹ̀, bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ pẹ̀. Ẹ̀yin òbí ẹ ní láti step up. Ẹ má jẹ́ kí àwọn ọ̀rẹ́ kọ́ wọn ní kọ̀kúkọ̀. Kò kí ń ṣe pé nǹkan ọmọkùnrin le, òun ni pé ó fẹ́ báyàn sùn. Ẹ rántí pé níbi bíbá sùn òun ni àrùn wà, níbi tí àrùn wà òun ni ẹ̀mí kúkúrú wà. Wọ́n á sì ṣe kíni, wọ́n á tún wá kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. So tó bá ti di pé kíní yìí, a ní tí nǹkan ọmọkùnrin bá ń le, òun ni pé ara rẹ̀ wà òkè. Kò dẹ̀ kí ń ṣe pé tó bá ń le, tó bá ti le 4 hours ó ti ń bá ti dangerous. Kódà kó mọ̀ tó 4 hours ọmọ tí nǹkan ọmọkùnrin le 2 hours, jẹ́ káwọn èèyàn mọ̀ ń pa ẹ̀. Ṣó yẹ? Torí pé kíni, at the end of the day tó bá le náà tí dé level yẹn tí ò rí bí dà, ó máa cause ẹ ní nǹkan tá à ń pè ní epididymal hypertension. Eléyìí kò wà serious because tó bá ti di pé ó bá ti dà, ó máa reduce, ó máa cause pains níbi kórópọ̀n àbí ibi ẹpọ̀n ni. Bẹ́ẹ̀ kó tó wá di pé ó wá di nǹkan tá à ń pè ní priapism, ó better kẹ́ ṣe kíni, kẹ́ tètè jáde síta. So ẹ̀yin òbí, mo ṣe fídíò yìí ni pé ẹ mọ́ sùn. Gone are those days. Ẹ máa fi, I don't even know àwọn èèyàn tẹ́ fẹ́ kó mọ̀ ń kọ́ wọn gan, because ẹ̀yin ò kọ́ wọn. Ìwọ̀nba ní school lè kọ́ wọn, ìwọ̀nba ní àfáà lè kọ́ wọn. Ta ló fẹ́ kọ́ ọmọ ní ara nǹkan ọmọkùnrin, bára ọmọkùnrin ṣe rí, and to the extent bó fẹ́ marry, ta ló fẹ́ kọ́? Ẹ̀yin òbí, ẹ má shy away. Ẹ má shy away. Ẹ ní láti step up. Tó bá jẹ́ pé àwọn òbí ń kọ́ àwọn ọmọ bó ṣe yẹ kí wọ́n kọ́ wọn ní, possibility wà pé society yóò ní dàrú bó ṣe dàrú dóbi level yìí. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. This is On Point by 2, using my words for others. Kí n tó lọ ẹ̀yin tèmi, ẹ má gbàgbé On Point by 2 Black Seed Therapy. Òun náà mo ti fi ṣàlàyé fún yín ní wájú yẹn. Tá bá rí àwọn tó jẹ́ pé wọ́n ti dé later age, tí wọ́n ní one kind of sickness tí ara wọn ò ṣe dáadáa mọ́, ẹ tẹ̀síwa. Ṣó yé yín? Ẹ tẹ̀síwa. Agbára Ọlọ́run ṣe kíni, agbára Ọlọ́run ká. Then mo fẹ́ fi àkókò yìí náà tún rán yín létí àrò Hoof Travels and Tours. Ṣó yé yín? Ẹ̀yin tó bá fẹ́ lọ Mọ́kà, tó bá fẹ́ lọ Umrah, ẹ jọ̀ọ́ ẹ jáde. So bye for now.